aláìlúwà kábíyèsí ikú bàbá yèyé. Olúwa ti mú ipe ní àkókò tí ó yẹ. Iṣẹ́ ńlá ni ẹ̀sìn ní bá ń lẹ̀. Kí ni iṣẹ́ náà kábíyèsí? Ìṣọ̀kan Yorùbá. Ìṣọ̀kan Yorùbá. Ẹ̀yin méjì lẹ jẹ́ bàbá gbogbo ọmọ nílẹ̀ Yorùbá. Aláàfin Àtọ́ni tọ́sí wẹ̀ ẹ̀ lẹ́fà. Kò sí kò tó jẹ́ pàtó wà nínú constitution pàtó náà ní ibi tó parí sí yàrá aláàfin náà ní pàtó. So ẹ̀yin méjèèjì ni à ń mìíràn kábíyèsí nǹkan ti wọ́ nílẹ̀ Yorùbá. Ẹni gbogbo wa unidos ara nǹkan tí ilé ìgbàlẹ̀ yẹn ti làálẹ̀ fún tẹ gbọ́dọ̀ ṣe kí ìṣọ̀kan Yorùbá ó tóbi gan púpọ̀ tẹ bá ní ìyẹn ṣe ó ti tó. Báwo ló ṣe wá ṣe ó dẹ̀ dùn ṣe ó dùn ṣe kábíyèsí nítorí dùn ṣe bàbá òun ni wípé ẹ̀yin méjèèjì táwọn àwọn òun lẹ̀ Yorùbá yìí tẹ́ bá wo Sultan àti ṣéwọ̀ bọ̀ọ̀nù ní sọ̀gá ẹ̀ka àti kọ́kọ́ bẹ̀rẹ̀ kí àwọn adìgbà ẹ̀dígbọ́ ẹ̀dí. Ibù kí kòkó wà ìtòkè privacy so that ẹ̀yin méjèèjì lè máa liberate ilẹ̀ Yorùbá. Ọmọ wa ló wà president sí ọdún mẹ́ta ìṣẹ́jú méjì ló máa pé tó bá jí padà sókè ọya tẹ́yìn méjèèjì lọ́tún délé rí lọ́sìn then àṣìwọ́n bẹ́ẹ̀ lọ ní kábíyèsí o. Wàhálà yóò ti tán but tí unity yẹn bá ti wà ẹ̀ní kankan kò sí ipò ìgbà ojú kan wọ́n mú ní generation yìí constitution kan ti ṣe dáadáa bàbá yìí láti pín state lọ́dọ̀ọ̀tọ̀ àní kí public rí wọ́n wọ̀n ẹ̀mọ́ kókó ń generate tó ń lọ rìn èmi ṣe kan lórúkọ yìí méjèèjì tẹ́ ẹ̀ gbé rọ́pọ̀ torí wípé ó wù mí ìṣọ̀kan lẹ Yorùbá dúró àtàwí gbogbo kò sẹ́ni kan tẹ́wọ́ sí o àti Laji Abbas àwọn méjèèjì mo pè wọ́n sí níbi ìmọ̀tìkù ẹ̀wá àwọn bàbá yìí méjèèjì nǹkan tó lè tó mọ́tò méjèèjì ló fẹ́ kẹ́ ẹ máa bá wa ṣe but generation yìí máa fẹ́ rí Aláàfin àti Ọọ̀ni pé kọ́ lọ ṣe Yorùbá àti kúrò nìyẹn èyí tẹ wá nínú bàbá mo rọ̀ yín mo fi gbogbo nǹkan rọ̀ yín ibi tí ẹ̀yin méjèèjì àtẹ̀yìn àti Ọọ̀ni ìrìṣà ibi tẹ́ ẹ jọ wà lọ in a different class ẹ̀yin méjèèjì so gbogbo àwọn alákọ̀ọ́bá ẹ̀jẹ̀ ìbáwọ̀ asẹ̀lẹ̀ ìfìdí ìwà fúnlẹ̀ ìlú olóńgbò ọ̀bẹ o ọba ilẹ̀ Yorùbá àfẹ́wàrà wa púpọ̀ àfẹ́wàrà wa o eléyìí ó sì ń dùn nípa ẹ̀ṣẹ̀ṣẹ̀ débẹ̀ o challenges sì wà wájú gbogbo níbo nínú Ọ̀yọ́ tó ń pọ̀ kábíyèsí ṣùgbọ́n bí ẹ ṣe jọba orí inú orí ìyá orí bàbá ajẹ́kẹ̀ kábíyèsí àṣẹ mo dẹ̀ mọ̀ pé is what you can do ẹ má jẹ́ nítorí wa kó kọ̀ọ̀kan sí lórí pé àwọn alẹ́ fún ẹ no àníkọ́lọ́ gbòòrò ilẹ̀ Yorùbá dá àwọn ètùtù àwọn ọmọ abáyé ìwọ̀n abáyé fẹ́tọ̀fẹ́ wọn abáyé gbogbo wọn abáyé dúpẹ́ lẹ́ẹ̀kan sí ṣẹ́yìn tí àwọn bá ní olórí tó jẹ́ pé ìfẹ̀lẹ́sìn àtọ́ ń gbọ́ wàhálà ti wáyé but bàbá ẹ jọ̀ọ́ ẹ jì sínú púpọ̀ let everybody be your friend ẹ̀yin lẹ́ wà mọ̀ who is to be trusted ìfúrẹ́sì diaspora yàtọ̀ sábàtà wà ní kábíyèsí àwọn táwọn alẹ́ gangan ni wọ́n á fọ̀ wọ́n á mọ́rì yìí ká onígbàgbọ́ wípé ìgbà ọ̀tún ti tẹ́sílẹ̀ káàrọ̀ òjìlẹ̀ eléyìí máa rà torí àwọn bàbá yá bá ń ṣe o àṣẹ ní ṣe àṣetì àṣẹ wa a máa ju iṣẹ́ àṣẹ wa a máa ju iṣẹ́ àṣẹ lẹ́ẹ̀kan sí òfin káàbọ̀ iyì tí Elédùmarè fún yín kò ní tán àṣẹ wa iyì tí Elédùmarè fún yín kò ní tán àṣẹ wa nǹkan tí olùkọ́ ọmọ Yorùbá ọmọ kóòtù òjìire
dáadáa lákòókò yìí ó ṣe é ṣe. àṣẹ. àárín ẹ̀yin àti ẹ̀kejì yóò ní dàrú. àṣẹ. Elédùmarè ààrẹ àti Elédùmarè náà kò ní dàrú. àṣẹ. Ọ̀yọ́ wà gbòòrò. àṣẹ. ọ̀fẹ́. àṣẹ. àwọn iléeṣẹ́ ńláńlá tó kù yìí lọ́kàn yóò gbé bẹ́ẹ̀. àṣẹ. ẹ̀ka àbọ̀lẹ́ kan sí kábíyèsí náà. Àṣẹ òrìṣà lẹ́nu mi ò àṣẹ òrìṣà lẹ́nu mi. Ohun tí mo bá wà rí o, òun ni mo bá wà. Àṣẹ òrìṣà lẹ́nu mi. Kábíyèsí olówù ti ìlú Kúta. Ìgbà yìí ó dalẹ́ o. àṣẹ. Gbogbo tẹ fi ń ṣọpọ́n náà láṣẹ Èdùmàrè onídàrú fún yín o. àṣẹ. Inú mi dùn gidi gan ni. Ó ti tó bí ọdún mélòó kan báyìí náà tí mo ti máa ń wò yìí lórí fọ́nrán lóríṣiríṣi. Mo mọ̀ pé ènìyàn kan tó fẹ́ràn ilẹ̀ Yorùbá ni. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ àti òye lórí ìṣẹ̀ṣe àti àṣà. Dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni. Ẹṣẹ̀ṣe náà à ń rí. Ká ò ní bàjẹ́ o. Wájú pa ibi tí yóò mọ̀rẹ́ sí. O àpòyún ilé yóò mọ̀ bí wẹ́rẹ́ nílùú Kúta. Àgbọ̀n ọmọ tọwọ́ àlàbòsù. Ẹ̀kú ẹ̀rọ̀gbà wa ẹ̀kú àyẹ́sí náà. Àdúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni. Mo kí gbogbo ẹ̀yin orí adé ọrùn lẹ̀kẹ̀ ẹ wà nídòó. Mo kí gbogbo ẹ̀yin ìjòyè náà ti ìlú Kúta. Mo kí gbogbo ẹ̀yin ọmọba wà níjòkó. Mo kí gbogbo ọmọ bíbí ìlú Kúta náà tí gbogbo àwọn tájọ kọ́wọ́ rìn wá síbí ilé yìí. Dada yóò ní bàjẹ́ o. Ẹ ṣe kiri gan ni. Bí èèyàn bá wo bínú mi ṣe dùn tó pẹ̀lú nǹkan tí kábíyèsí olówó títí ìlú Kúta sọ, ẹṣin bá bí èèyàn bá gẹṣin inú mi kò lè kọsẹ̀. Ẹ ṣe kiri gan ni. Inú mi dùn gan ni láti wá bí ilé mi tí ó bá jẹ́ raised to power 2 pẹ̀lú nǹkan tí mo gbọ́ àti gbogbo ọgbọ́n wọ́n sọ ó multiply by 100. Ẹ ṣe gidi gangan. Ní pàtàkì tá a wá fi wá síbí ilé ni pé bá a ṣe ń kí àwọn ọlọ́ba mìíràn náà káàkiri látìgbà tí a ti ṣe ayẹyẹ ìwúyè tó kọjá àti ìráyè máa lọ kiri láti máa rí pé à ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ẹ̀yin ọba aládéládé àti ọrùn lẹ̀kẹ̀. Dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni o. Gbogbo ipa tẹ́tí ń kó lórí ilẹ̀ Yorùbá náà pé kó má bàjẹ́. Ẹ ṣeun gidi gan ni. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Tí ó bàjẹ́ àní bí o. Dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni. Bí tá a fi wá ni pé a fẹ́ rí gbogbo yín kádẹ̀ kí pé àtidé o.
gẹ́gẹ́ bí kábíyèsí olówù náà ti sọ fọwọ́sowọ́pọ̀ gbogbo bí ìlú ilẹ̀ Yorùbá bí ó ṣe tòrò bí ó ṣe tùbà bí ó ṣe tùṣẹ́ àwọn nǹkan tó wà ní ọkàn tèmi náà nìyẹn. Àjọṣe wa ní bàjẹ́ náà mo dúpẹ́ gan ni. Nǹkan mìíràn lára àwọn nǹkan tí mo tún fẹ́ sọ ó yà mí lẹ́nu àti mo rí Lájí Abbas tí mo tún rí àwọn gbogbo. Kí a ti wọ́n announce orúkọ mi náà tí wọ́n ní èmi ní Aláàfin tuntun. Ní Awíkókó ti bẹ̀rẹ̀ sí gbé oríṣiríṣi kan nípa àgbà. Èyí tó jẹ́ ti tèmi, èyí tí ò jẹ́ ti tèmi. Pẹ̀lú bí kábíyèsí owó ti ìlú Kúta náà lẹ́sọ̀sọ̀ náà wọ́n ní àgbà tí ò bínú ni dárí ti wo Ọlọ́run rí mi Ọlọ́run rí ọkàn mi dárí jì. Ṣùgbọ́n nǹkan tí wàhálà tí ń fẹ́ràn jùlọ ni pé ó mọ̀ padà sí ibi èébì rẹ̀. Àti pé àgbájọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kan ò gbẹ́rù lórí ẹ̀mọ́jẹ parọ́ fún àwọn dé àárín kan wúra mi inú mìíràn mo ní ṣé èmi ni mo wá burú tó báyìí tí bá ti wo fóònù báyìí Awíkókó ti bẹ̀rẹ̀ sí ọjọ́ mẹ́ta ní ò lè sùn ó tó bẹ́ẹ̀ o ní wàá rí kí ni mo rà ń gbà rẹ̀. Awíkókó dáríjì ẹ o mo dáríjì yìí o àpèsè ní àgbà tí ò bínú lọ́mọ ẹ̀ pọ̀ jọjọ wọ́n sì bẹ́ẹ̀ mọ́ ìdúrà mi ní fún yín pé ẹ mọ̀ lọ́rẹ́ ẹ mọ̀ bọ́rẹ́ o ní ìkọ́ ìpọ́jù lẹ́sẹ̀ bọ́ọ̀dù kọrin lẹ́sẹ̀ ọ̀gẹ́ ẹ̀ ti gbọ́ ẹ̀ṣẹ̀ tọ́nú mi o ọ̀rọ̀ pé jù báyìí lọ ẹ̀ṣẹ̀ gidi gan. Gbogbo ẹ̀yin tẹ́ dìde náà tẹ́ wá pàdé ilé ní ẹ̀kọ́ àyẹ́sí wọ́n ní ènìyàn láṣọ yìí mi tí mo fi ń búra aṣọ yìí tí yín náà ní bàjẹ́ o ẹ̀mọ́ lọ́rẹ́ ẹ̀mọ́ bọ́rẹ́ ni ní ọwọ́ apá òkúta orí àtẹ́lẹsẹ̀ òkúta ọ̀nà ọwọ́ ọ̀tá ọ̀tá yé o ṣe òkú ọmọdúpẹ́ o.